Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú olúwa, ọlọ́run tó ní àbá rere fún wa, tó sì jẹ́ kí àbá rere tí àwa pàápàá ní fún ara wa tó jẹ́ kó ṣẹ. Ó tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn. Ògo ní fún orúkọ yín ọlọ́run aláàánú olùpamọ́ wa o. Àgbéyìnga ọlọ́run ìyanu wa fún gbogbo oore ńláńlá tí owó kò lè rà yìí o. Olúẹgbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí kó ṣayé àti ọkàn wa ní rere o. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 25 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kódà nínú iná, kódà nínú iná. Àmú àkọ́sórí wa nínú ìwé Jóòbù orí 13 ẹsẹ̀ 15. Bí ó tilẹ̀ pa mí, síbẹ̀ èmi ò máa gbẹ́kẹ̀lé, ṣùgbọ́n èmi ò máa tẹnumọ́ ọ̀nà mi níwájú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Dáníẹ́lì orí 9 ẹsẹ̀ 9 dé 15. Dáníẹ́lì orí 9 ẹsẹ̀ 9 dé 15. A ò gé pépèpé nítorí àkókò wa. Wọ́n sì dáhùn, wọ́n wí fún Nebukadnesari ọba pé kí ọba kí ó pẹ́ o. Ìwọ ọba ti pàṣẹ pé bí ẹnikẹ́ni bá gbọ́ ohun ìpè, fèrè, dùrù, ìlù, orin, kàté àti onírúurú orin, kí ó wólẹ̀ kí ó sì tẹríba fún ère wúrà náà. Àwọn ará Júdà kan wà o, Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, tí ìwọ fi ṣe olórí ọ̀rọ̀ ìgbèríko Bábélì. Ọba, àwọn ọkùnrin wọ̀nyí kò kà ọ́ sí o, wọn kò sì sin ère rẹ, wọn kò tẹríba fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà náà ni Nebukadnesari ọba pàṣẹ ní ìbínú àti ìrunú rẹ̀ pé kí ó mú Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, kí ó mú wọn wá. Nebukadnesari dáhùn, ó wí fún wọn pé òtítọ́ á ní ọ̀rọ̀ náà, Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, pé ẹ̀yin kò sin ère mi, ẹ kò foríbalẹ̀ fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò dáhùn, wọ́n sì wí fún un pé ọba Nebukadnesari, kò tọ́ sí wa o láti fi èsì kan fún ọ nítorí ọ̀rọ̀ yìí o. Bí ó bá rí bẹ́ẹ̀, olúwa wa tí àwa ń sìn lè gbà wá nínú iná ìléru náà tí ń jò, òun yóò sì gbà wá lọ́wọ́ rẹ ìwọ ọba. Òun yóò sì gbà wá lọ́wọ́ rẹ ìwọ ọba. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kí ó yé ọ ọba pé àwa kì yóò sin òrìṣà rẹ o, bẹ́ẹ̀ ni àwa kì yóò tẹríba fún ère wúrà tí ìwọ tí o gbé kalẹ̀. Ẹ jẹ́ kí n lọ sí orí 21 torí àkókò. Nígbà náà ni a dé àwọn ọkùnrin wọ̀nyí tí àwọn àti agbádá, ṣòkòtò àti ìbòrí wọn àti ẹ̀wù wọn mìíràn, a sì gbé wọn sọ sí àárín iná ìléru tí ń jó. Ẹsẹ̀ 24. Nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ó sì dìde dúró. Ó dáhùn, ó wí fún ìgbìmọ̀ pé àwọn ọkùnrin 3 kí a gbé sọ sínú àárín iná ní dídè bí. Wọ́n sì dáhùn fún ọba pé lóòótọ́ ni ọba. Ó sì dáhùn wípé wò ó, mo rí ọkùnrin 4 ní títú, wọ́n sì ń rìn láàrin iná, wọn kò sì farapa. Ìrísí ẹnìkẹrin ó sì dàbí ọmọ ọlọ́run alààyè. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní ìgbà kan rí, arákùnrin kan nínú ọ̀kan nínú àwọn ẹ̀ka ìjọ ìràpadà, ó rí ìdádúró lọ́nà àìtọ́ ní ibi iṣẹ́ rẹ̀. Láìpẹ́ lẹ́yìn yẹn, ó bẹ̀rẹ̀ ìrìn àjò kan sí ojú ọ̀nà márosẹ̀. Àwọn adigunjalè dá dúró, wọ́n sì gba ọkọ̀ rẹ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀ sí, nígbà tí ó gbìyànjú láti dáná, ilé ìdáná rẹ̀ jóná o. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan. Ó jọ ní lójú pé ọjọ́ ìsinmi tó tẹ̀lé ó jẹ́ ọjọ́ ìsinmi fún ìdúpẹ́. Ó sì jó ó jó nínú ìjọ. Ó jó yọ̀ ju gbogbo àwọn ẹlòmíràn lọ. Gbogbo ènìyàn ń wò ó nítorí òun ni ẹni tí wọ́n rò kẹ́yìn, tí wọ́n retí pé yóò jó báyẹn. Ẹ̀wẹ̀, ó sọ fún wọn, mo pàdánù iṣẹ́, n kò pàdánù ìgbàlà mi. Wọ́n jí ọkọ̀ mi lọ, ṣùgbọ́n wọn kò jí ẹ̀mí mi. Ilé ìdáná mi jóná, ṣùgbọ́n èmi kò lọ sí ọ̀run àpáàdì. Ohunkóhun tí ọ̀tá lè ní láti gbìyànjú, mo sì wà láyé níbí. Ìyẹn ni ẹ̀rí ẹnìkan tó ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Kí àwọn ìpèníjà tó dé,
kì í sì já irú àwọn ẹni bẹ́ẹ̀ kulẹ̀. Ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 7 sí 8. Tí ẹnikẹ́ni bá sọ pé o kò ní ní ìpèníjà tí o bá di Kristẹni, ẹni náà kò sọ gbogbo òtítọ́ fún ọ. Ìpèníjà yóò dé o. Bí o ṣe fẹ́ràn Ọlọ́run tó ni yóò ṣe sọ irú èsì rẹ sí wọn. Tí ìpèníjà bá ti ọ̀ kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, a jẹ́ pé ìfẹ́ rẹ kéré nìyẹn o. Àwọn ènìyàn kan wọ́n jẹ́wọ́ ìfẹ́ wọn tí kì í kú fún Ọlọ́run. Wọ́n kọrin pé àwọn yóò máa tẹ̀lé yálà nínú ìjì ni tàbí nínú iná. Ẹ̀wẹ̀, nígbà tí ìpèníjà bá dé, wọ́n gbàgbé ìjẹ́wọ́ wọn, wọ́n á sì yí padà kúrò lọ́dọ̀ rẹ̀. Tó bá jẹ́ pé sísọ òtítọ́ nípa ìṣẹ̀lẹ̀ kan ní ibi iṣẹ́ rẹ yóò mú ọ pàdánù iṣẹ́ rẹ, ǹjẹ́ ìwọ yóò parọ́ láti pa iṣẹ́ rẹ mọ́ bí? Tàbí ìwọ yóò sọ òtítọ́ kí o sì faragba àtúbọ̀tán rẹ̀? O lè máa sọ nísinsìnyí pé ìwọ yóò máa sọ òtítọ́ ní ìgbàkúgbà, ṣùgbọ́n ohun tí wàá ṣe nínú irú ìṣẹ̀lẹ̀ náà ni ìfẹ́ tí o ní fún Ọlọ́run nísinsìnyí. Ìfẹ́ rẹ fún un gbọ́dọ̀ di kíkọ́ láti òní tó o bá fẹ́ dúró síbẹ̀ ní ojú àwọn ìgbèníjà. Nínú ìwé Dáníẹ́lì orí 3, àwọn ọmọkùnrin Hébérù 3 wọ́n ní ìdojúkọ pẹ̀lú pé bóyá kí wọ́n forí balẹ̀ fún ère tàbí kí á jù wọ́n sínú iná. Wọ́n sì mú iná o. Ìyẹn sì fi ìfẹ́ tòótọ́ sí Ọlọ́run hàn. Ìfẹ́ náà kò di gbígbìn o ní ọjọ́ tí ọba pàṣẹ fún wọn kí wọ́n forí balẹ̀. Wọ́n ti ń re ìfẹ́ náà bọ̀ tipẹ́tipẹ́. Olùfẹ́, jọ̀wọ́ kọ́ ìfẹ́ rẹ fún Kristi nísinsìnyí o. Ka Bíbélì rẹ déédéé, gbàdúrà ní àìsinmi, kí o sì máa péjọ pẹ̀lú àwọn Kristẹni yòókù, torí tí ọjọ́ ìpọ́njú bá dé, kí ìfẹ́ rẹ fún Ọlọ́run kí ó lè mú ọ dúró ṣinṣin. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o lè sọ nísinsìnyí nítòótọ́ pé o fẹ́ràn Ọlọ́run tọkàntọkàn? Ẹ já sọ pé bàbá mi, Olúwa o, ṣàánú fún mi. Ohunkóhun tí ó bá lè dé bá mi, oore ọ̀fẹ́ láti fẹ́ ọ tọkàntọkàn, yọ̀ǹda rẹ̀ fún mi. Jẹ́ kí n lè fẹ́ ọ tinútinú mi, tayàtayà mi, tọkàntọkàn mi, kí n má ṣe ṣẹ̀ ọ́. Ohunkóhun tí ìbá wá sí ọ̀nà mi, fún mi ní oore ọ̀fẹ́ láti fẹ́ ọ. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní náà ní o. Ó dàbọ̀.